pọ̀ tájọ gbéyẹ̀wò nínú fọ́nrán yìí because ọ̀rọ̀ pọ̀ tó jáde for real. Ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat, àwọn wòlíì kan jáde wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tán ní wípé Oríyọmí Hamzat ṣe nǹkan kan tó jẹ́ wípé òun ló fà á tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn tó fi ń ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ wá mẹ́nubà wípé Alhaji Oríyọmí Hamzat ò tí ì rí nǹkan kan wípé nǹkan ṣe pọ̀ tó sì máa ṣẹlẹ̀. But then àdúrà wa ni wípé ohun burúkú ò ní ṣẹlẹ̀ láṣẹ Èdùmàrè. But then gbogbo ẹ̀ la máa gbọ́ nínú fọ́nrán yìí. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ lórí ti Gani Adams àti olóyè Sunday Igboho. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ tó ṣe jáde lórí ọ̀rọ̀. Báwọn kan ṣe ń fi ọ̀rọ̀ yẹn ṣeré, òun làwọn kan serious pẹ̀lú ọ̀rọ̀ yẹn. So gbogbo ọ̀rọ̀ náà la mú yẹ̀wò nínú fọ́nrán yìí. Níbo ni a ti bẹ̀rẹ̀? Bàbá Èkìtì sọ àwọn ọ̀rọ̀ kan bó ṣe pọ̀rọ̀ òun ò pọ̀ rárá. Let me just say wọ́n react sí ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ yẹn ò pọ̀ tá a máa jọ gbéyẹ̀wò nínú fọ́nrán yìí. Ẹ̀dẹ̀ má gbàgbé àwọn báwa ṣe máa ń sọ àní wípé a ní jẹ́ kí ti yín dì sí ohun tó bá ń ṣẹlẹ̀ ní orí ayélujára. Bí gbogbo nǹkan bá ṣe ń ṣẹlẹ̀ la máa ṣe máa gbé sétí gbòyìn. Nǹkan tẹ́ ẹ̀dẹ̀ lè ṣe fún wa láti fi support wa òun náà ni wípé tá bá ti ń gbé àwọn cases báyìí wá, tá bá ti ń fún yín update, ẹ má bá wa fẹ́ràn fídíò, ẹ bá wa pín sí ìgboro ayé, ẹ bá wa subscribe tẹ́ bá ti subscribe, ẹ gbádùn mi bí. Nǹkan táwa wà fún nìyẹn, láti fún yín ní update. Alright, so there is a man tó ṣe fídíò kan, ẹ jẹ́ àfarabalẹ̀ ká tó mọ bú ẹnìyẹn o, nítorí ó níbi tẹ́nìyẹn lọ actually. Mo lè mú Sunday Igboho, ẹ calm down now. Ẹ kọ́kọ́ lọ mú àwọn bandits tó wà nínú igbó yẹn náà first. Kẹ́ ẹ gba àwọn ọmọ sílẹ̀. That is the first thing that people are talking about. So but then this man actually says something that is very important here. Ẹ jẹ́ ká kọ́ gbọ́rọ̀ yẹn náà ká tó ẹ̀ṣẹ̀ wá bọ́ sínú agbami ètò gangan. Ká gbọ́ ọ̀rọ̀ kan tí Gani Adams sọ, ká gbọ́ ọ̀rọ̀ kan tí àwọn èèyàn sọ nípa àṣírí kan tó jáde nípa Gani Adams. Ẹ wo ọ̀rọ̀ ó ṣe lágbára gan lórí ọ̀rọ̀ Sunday Igboho. Gbogbo ẹ̀ báyìí náà wọ́n mú gbogbo ẹ̀ papọ̀. Ẹ̀ka tó wá ṣe wá gbọ́rọ̀ kan tí wọ́n tú jáde lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat. Ẹ wo mò ń bọ̀ náà, jẹ́ sáré gbọ́rọ̀ máa yìí náà. Ẹ má ti lọ bí kankan ọ̀rọ̀ pọ̀ lájọ gbé yẹ̀wò nínú fọ́nrán yìí. Mò ń bọ̀ náà. Mo lè mú Sunday Igboho ṣá. Mo fi Ọlọ́run tó dá mo fi búra, mo lè mú Sunday Igboho ṣá. Mo mọ àwọn kankan tó yẹ pé tí a bá ṣàpapọ̀ gbogbo tí ń jẹ́ agbára lára Sunday Igboho ṣá, gbogbo ẹ̀ bá pátá ní odò mi. Mo lè jọmọdé o, àmọ́ tí ń gbénú mi ó ju tàgbàlagbà lọ. Ẹ lè máa fojú ọmọdé wò mí. Gbogbo ọ tó bá fẹ́ mú Sunday Igboho ṣá, lọ bá mi wá atare méje, bá mi wá ìyèrè osùn méje, wá bá mi wá wèrèpè tó bá gbé dáadáa méje, wèrèpè tó gbé dáadáa, bá mi wá bí àbí méje, wá ata gbígbẹ. Ata gbígbẹ yẹn má jẹ́ ó pọ̀ púpọ̀, bá mi wá díẹ̀, kó wá gún gbogbo ẹ̀ papọ̀. Tó bá ti wá gún gbogbo ẹ̀ papọ̀ tán, wá ra epo pupa, bí epo pupa yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. So wá rí gbogbo àwọn tó gún papọ̀ yìí, dà á sínú omi tí èèyàn lè fi ṣara lẹ́ẹ̀kan. Tó bá ti wá dà á sí tán, jẹ́ kó jẹ́ ní dédé aago kan ọ̀sán. Gbé omi sínú léwẹ̀. Kó lè yàwé rẹ̀ síta dáadáa. Wá máa fi omi náà kó máa fi ṣara. Wá máa pe ohùn báyìí wípé fún ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú. Kò yọ báyìí, fún ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú. Fún ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú. Wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Kó wá dákọ ara rẹ pé èmi lágbájá ọmọ lágbájá o, èmi ni mo fọwọ́ ara mi ṣera mi. Ṣó ti yọ pé èmi lágbájá ọmọ lágbájá o, èmi mo fọwọ́ ara mi ṣera mi. Kó mọ fomi náà ṣara tán, kó mọ fomi náà ṣara, kó mọ fomi náà ṣara. Tó wá rí epo tá a ní kọ́ gbé àkàlẹ̀ o, má jò jìnnà síbi tó bá wà púpọ̀ jù, torí bàdé táyà tó bá sí èrè kúrò nínú léwẹ̀. Ṣó ti yọ gbà tó bá fi sí èrè tó máa gbàgìrì lé. Tó fi sí èrè wọjà, epo pa lọ́pàdà á fi para. Nígbà tí wèrè pé bá ó fẹ́ ba ayé ẹ jẹ́. nígbà tí wèrè pé bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára rẹ̀.
Ó lè kìí bá yé jẹ́. ọ̀rọ̀ mi para ó ti yọ wá èyí tó bá fẹ́ mú Sunday Igboho sà fún ọ̀sán ní tó bá ṣe fún ọ tí bàbá oníbàárà bá ṣe fún ọ pé yóò ṣàìdá fún ọ tó ìfẹ́ mu tí wọ́n náà fi ga lórí búkà ẹlẹ̀ tó ń dẹtí ọ̀sán fún mi. tọ ẹ̀yin mi nílé ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu máa yẹ ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ó fẹ́ dàbí ẹni wípé bóyá ó ń bú olóyè Sunday Igboho but ẹni tó bá ka ọ̀rọ̀ yẹn dáadáa àmì tó bá gbọ́rọ̀ yẹn dáadáa jàre tó bá dẹ̀ gbọ́ yé dáadáa ó máa understand nǹkan tí màá yẹn tó mì nínú fọ́nrán yẹn so mo rò pé ti subscribe mo rò pé ti fẹ́ràn fídíò alright so ẹ jẹ́ ká move ká tẹ̀síwájú Gani Adams wọ́n mẹ́nuba àwọn kankan lórí insecurity ilẹ̀ Yorùbá àwọn èèyàn náà wá sọ àwọn ọ̀rọ̀ kan lórí ẹ̀ tí mo dẹ̀ sọ wípé bẹ́yìn náà bá ti ń gbọ́ ẹ̀yin náà máa share opinion yín lórí nǹkan tẹ́yìn náà bá rò lórí ọ̀rọ̀ yẹn ẹ má dá wa dá nǹkan táwa wà fún ni wípé táwa bá ti rí àwọn update kan báyìí á gbé wá sí ti ìgbòyìn èyí ṣe pé bóyá àwa náà ti sáré conclude wípé bọ́rọ̀ ṣe rí lélẹ̀ táwa náà fi gbé wá ni wípé ọ̀rọ̀ yẹn ò yé wa dáadáa àwa náà fẹ́ kọ́gbọ́n lára ẹ̀yin tẹ́ ń wo fọ́nrán so ẹ̀yin náà ẹ share opinion yín lórí ẹ̀ alright ẹ wo ẹ má jẹ́ ká gbára wa lásìkò púpọ̀ jù ọ̀rọ̀ ṣèpọ̀ tá a gbé yẹ̀wò nítorí àṣírí kan jáde lórí ọ̀rọ̀ Gani Adams tí bàbá Èkìtì tí wọ́n react sí àti ọ̀rọ̀ Oríyọmí Hamzat ẹ wo fún bọ́ọ̀dà jàre mi ò tí ì dé. gbogbo èèyàn mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi ààrẹ kì í ṣọ̀lẹ. ọ̀rọ̀ security time hàn tí a gbà kúrò lọ́wọ́ àwọn security agencies ó wà lára nǹkan tó bà orúkọ OPC jẹ́. so jẹ̀yàrí olóògbọ́n ta ni tíṣà ẹ àwọn ìyá tá a ti jẹ síwájú òun ló ń ká ìwà báyìí ìwọ tó bá tó fẹ́ kílà rẹ ṣe kílà rẹ sì máa dára ọ̀tọ̀ ọ̀rọ̀ kan wá tì wá ní. ìmí tó bá ti ń sọdún ààrẹ a máa fi inú ṣépè tó rọ́ mọ̀ pé tó wá ṣe wàhálà ní láì gbàṣẹ lọ́wọ́ gọ́ọ̀nọ̀sì. tí Yorùbá máa tì àwọn máa kó má mú gàdí ní lọ́wọ́ kò mọ́ wá. Yorùbá bá láìpọ́n yẹn ń tìyàn lédi tẹ́sán kan máa kí ẹ̀ pa ní pẹ̀lẹ́. Yorùbá wọ́n mọ̀ pé kí ni yóò ṣe é ṣe o wọ́n á fẹ́ tì ẹ́ sí i wàá rò wọ́n tó tì ẹ́ sí i wọ́n nífẹ̀ẹ́ ẹni ọ̀dọ́ bẹ́ẹ̀ tó há ni. Àmọ̀tẹ́kùn is being run for a period of 5 years now. The governor did not misuse Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn was just a semi-structure of state police. The only thing Parliament in the national level and state level have to do is just to legislate it, to give them the power to carry some gated harm and give them the power to arrest and investigate and prosecute. Those two contexts, when they had it to the structure of Àmọ̀tẹ́kùn, it's already being a state police. I was in the 5th memorial lecture of my good friend, late Oluyinka Odumaki. I and the president of Labour Congress was raising the issue of state police. I was shocked, was speaking against it. And there was one statement I made on that day. Dr. Joe Odumaki will bear me the witness. I said, if anything happens now, nobody will call you. The pressure will be on Ààrẹ. These two people that was talking in this one, they won't call you. And look at what happened in Esinle, Orire, Olugbomoso. Those people that was criticizing, kicking against state police. No, but I haven't seen one of their interviews, apart from the President Falana, SAN. So, you want state police? Without state police, there is no way we can stop insecurity in this country. We should not run away because of a political issue. If you don't have your life and property being protected, you can't talk about politics. The forcing protection of life and property. I find that we'll be talking of partisan issues. I'm sorry, me. Oma Kogundawa, I'm sorry, she. Òṣèlú wa ń lọ alájọbí ló máa kú. Àwọn àbí báyìí nítorí pé security wà ń ta ni. Bí security ò bá sí ń ta, ìbọn ẹyọ kan tó bá yìn, ó bá tẹ̀ lágbára wo àkọ́kọ́ take guide kó tó confront ẹni tó níbọn. So I commend National Assembly for now doing the job of good parliamentarians yesterday. Anything
the dawn will be rewritten in the book of history. The event we are holding here now, by tomorrow, will become an history. And I appeal to the President, the Commander-in-Chief of Armed Forces, President of Federal Republic of Nigeria, to quickly approve and sign the recommendation, not recommendation, the law of the National Assembly, and allow the governor to start the process of recruitment or upgrading the structure they have in their disposal to state police, so that our community, our state can be secure. Channel was asking me, why do you put security as a topic? I said, that was what is ready now. That was what is happening now. That was what is affecting Nigerians. Almost every zone. Normally 3-4 months ago, we always had, we are more safe in the west, southwest. But what happened in Esini, I'll bring another chapter to the history of southwest on security. And those who did not have the knowledge of history, did not know how the constitution of Nigeria is being run. It was a kill arrange all the security architecture of state belong to state and federal government. You can't just improve to it without the approval or the consent of the governors. You can handle the security of a street landlord association, street. But when you are talking of a serious operation in the state, if you don't have good relationship with the governor, if the governor did not agree with you, you will be in trouble. Ṣùgbọ́n ẹni tí yóò wá máa tì ọmọ agbó máa mú gàdí ní lọ́wọ́ ọ̀nà wa Yorùbá bá láìpẹ́ yẹn ń tì ọ̀dẹ́ ìtẹ́sọ̀ fún wọn máa tì ẹ̀ wá ní pẹ̀lẹ́ Yorùbá wọ́n mọ̀ pé kí ni yóò ṣe é ṣe o wọ́n á fẹ́ tì ẹ́ sí i wàá rò báwọn tó tì ẹ́ sí i wọ́n nífẹ̀ẹ́ ẹni pọ̀pọ̀ bẹ́ẹ̀ kó há ni. Àwọn lọ́yà tó wà lórí ìdókòwò yìí. Ẹ jẹ́ sọ ní Yorùbá ṣe Gani Fáyẹ̀mí nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ security ní Lagos State tí gbogbo ìwọ̀n èlò OPC ló lè lóbi ṣe Gani Fáyẹ̀mí sọ̀rọ̀ pọ̀ fún mi ó ní Gani if you don't solve this ọ̀pá lọ́wọ́ yìí fún. Ṣé Gani Fáyẹ̀mí said you people will be in trouble. Àwọn ọ̀rọ̀ mẹ́ta ti Gani Fáyẹ̀mí sọ fún wọn rántí dèdè lébi ó dẹ̀ ṣe. Ó ṣe fún wa lára nǹkan mẹ́ta ni bàbá yẹn láti wò pé àyọ̀ ló lọ nǹkan mẹ́ta ni bàbá yẹn sọ fún mi. Bàbá yẹn sọ̀rọ̀ yẹn kan kò pé oṣù mẹ́fà we started witnessing that problem. The trouble started arriving in our south. Díẹ̀. Ọ̀rọ̀ security ta involve. Alágbára náà ò lè. Ta involve. Tí a gbà lọ́wọ́ àwọn security agencies, ó wà lára nǹkan tó gba orúkọ OPC jẹ. So lèyà ní ológun, tàbí tíṣà ẹ̀. Àwọn ìyá tá a ti dé síwájú òun ló gá ìwà báyìí. Ìwọ́n tó bá ní ọmọ ẹ̀ kí láàrin ṣe kí láàrin ṣe wà lára àwọn tọ́rọ tó wá tì wáyé. Ìmí tó bá ní sọ́dún, àájá a máa fi inú ṣépè tó wọ́n mọ̀ pé tó bá ṣe wàhálà láì pàṣẹ lọ́wọ́ gọ́ọ̀nọ̀sì. The connector yẹn with connector sáà tó ẹ jẹ́ collaborate 7 of February 2024 ló connector yẹn. Mo lè copy all traditional rulers, council of governors of every state, including Kwara and Koginio. Àti tí wọ́n kọ reminder ní May tó kọjá rẹ̀. But Ọ̀ṣun state partially they want to respond. Ọ̀ṣun state governor partially want to respond. Ẹ̀wọ̀n bọ́yẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ máa wà wọ́n lóṣèlú. Ọwọ́ àti gbogbo ẹgbẹ́ tí mo dárúkọ sínú Southwest Security Stakeholder tó wà lẹ́yìn. Wọ́n pè wọ́n. Ọwọ́ àti OPC. Ọ̀hún àní tí mo kọ lẹ́tà ọ̀gbìn ní. Ìyẹn gọ́ọ̀mẹ̀ntì ẹ fi general lẹ̀ ẹ wá pè kọ́nẹ̀. Ṣé strategy ti general mọ̀ òun nìkan lẹ̀ mọ̀ nínú ọ̀dẹ̀ wò wọ́n?
nígbà tó ń pè wọ́n sí kọ́ńtẹ́tọ̀ adíṣẹ́kọ̀ ọ̀nà nílò tó bá lọ wọ́n máa sọ wọ́n lẹ́nu wọn ní ṣèbí ọ̀nà kọ́lẹ́tà lọ ṣùgbọ́n bí ẹ bá ṣe tó bá yíwọ́ nǹkan tá a sì ilé fídíò gbogbo ayé àrí torí èmi à ń sọ̀rọ̀ mi ò gbàdúrà tó yíwọ́ o torí gbogbo àwọn ọmọ tó fẹ́ ìbọ̀wì ọmọ wa ní bọ́t gọ́ọ̀nà yẹn try ó ti bí ti sẹ́yẹ so àwọn gọ́ọ̀nà yòókù wọ́n ṣe dáadáa. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ ẹ̀yin mi nílé kí nìkan tẹ́ ẹ fíò lórí ọ̀rọ̀ yẹn ẹ wò ó I know that everybody ń gbìyànjú agbára tiwọn ni everybody ń gbìyànjú agbára tiwọn láti ensure wípé there is security and ilẹ̀ Yorùbá ó dára so we can't just say that pé táwọn nǹkan bá ti wọ́n ń gbìyànjú agbára titi wọn ẹ̀nà máa sọ wípé bóyá n ò ṣètò n ò ṣe dáadáa n ò ṣe kíní kan gbogbo àwọn clash tó ṣe wà láàrin Olóyè Sunday Igboho àti Gani Adams yẹn mi ò rò pé ó yẹ kó wáyé in the first place because everybody one goal only everybody don chase which is to ensure that safety ó wà nílẹ̀ Yorùbá so èwo wá ni pé káwá máa bára wa jà káwá máa sọ àwọn ọ̀rọ̀ kan nítorí ọ̀rọ̀ kan jáde nísìn tí wọ́n ní wípé ọ̀lẹ ni Gani Adams ẹ̀ wò wọ́n ní pé Gani Adams ń yó ó kàn lẹ́nu lásán ni gbogbo ọ̀rọ̀ lágbòm bíbá ìjàre ẹ wo ẹ bá ṣe wo fọ́nrán ẹ má gbàgbé láti subscribe ká tó wẹ̀ṣẹ̀ wá gbọ́rọ̀ ti Alhaji Oríyọmí Hamzat kankan ẹ̀yàn mi nílé ẹ wo mo ń bọ̀ jàre ẹ mọ́ ti lọ bí kankan èmi náà ṣe lọ́rọ̀ kékeré kan tèmi náà fẹ́ sọ. ó ń surprise mi pé nǹkan ṣì bá ń bí níbo nù Gani Aríkúyẹrí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn bọ́ọ̀ ti jáde sí wọn wọ́n pa wọ́n bí wèrè wọ́n pa wọ́n fi náà sí wọn ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ní dáa aṣọ obìnrin náà lówó náà wọ̀ fún tó fi sáko lọ́wọ́ wọ́n pa mọ́tò wọn wọ́n fi náà sí mọ́tò wọn 2002 inú wọn tó jẹ́ indíjì ọ̀wọ̀ wọ́n lè kúrò lọ́wọ́ ìgbà tí bàbá mi ń kú kò wá sí bàbá wọ́n ṣe wá ń bẹ̀bẹ̀ fún wọn ni ẹrù ayé onírọ́mù ní kò ní da ẹ máa bí àwọn OBC léèrè lọ́rọ̀ tí mo sọ yìí. lọ́wọ́. àwọn tó wá nú wọn tán kóra wọn wá náà wọ́n pa wọ́n ní 2002 Gani ó ṣáájú rélùwé lọ rẹ tí ń wò yẹn. nǹkan pé kékeré ẹ wá fi kàn bí Olóyè Sunday Igboho ẹ sọ kòkè kan sí ẹ gbọ́ tẹ́lẹ̀ yẹn bá jẹ kúrú mọ́ Sunday mọ́ Gani ásá ẹ̀yin Ìbàdàn ẹ ti kọ̀ jù ẹ̀yin Èkó ẹ ti kọ̀ jù tó bá ti déjì òru dání lọ́wọ́ wọn fẹ́ rẹ̀ ń bí nínú ẹ̀ tó o ní ẹ fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wà á tiẹ̀ lájàbò ó wà ń bẹ̀rù station ó ń yé ń bẹ̀rù yín kékeré kan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fún wọn Yorùbá ni kì í ṣe oyè tán fi ń gbádùn kì í ṣe oyè tán fi lọ́wọ́ wọn fẹ̀ bíbo kò ní kú òní tó bá ń ṣe tó bá jẹ́ gbẹrẹ tó bá táyé bá jẹ́ ìdàgbà kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ ikọ̀ kọ̀ọ̀kan láì kò ní kankan mo ní wọ́n ti burí lọ́wọ́ wọ́n escape ẹ̀ àjọ obìnrin ọjọ́ tó ń fi joyè mọ́ níta ló fi wúmà yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún ṣiṣẹ wúmà Gani Aríkúyẹrí èmi lè Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa kábíyèsí. àwọn tí fáṣe òun yẹn àwọn yẹn strong ìṣẹ́rí tí ẹ̀ tó kójọ yìí wọ́n fi ń ṣa nǹkan jẹ. ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìí tó nugbó ó gbọ́n jù yín lọ kó lè lọ. tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ó gbọ́n kò ní lọ. Gani Adams ẹ sọ bí kan tó lọ rí ẹ sọ fíìmù kan tó ṣe ń lẹ Yorùbá rí ẹ̀rọ àtàbà ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin tẹwà lọ́hùn yẹn ẹ máa jára yín ẹ má jẹ́ kí nǹkan kan kéékèèké máa mú yín mọ́lẹ̀ gbégi òró dání lórúkọ ọ̀fẹ́ ó fẹ́ lè máa rí àwọn ọba alẹ́ Yorùbá fín a máa rìn bí kò ní kú àgbọ̀tọ̀ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò táàrẹ bá ṣojú wù ẹ wàá mọ̀ bá kọ́ni ló wù ẹ tí ẹ fi nídìí wàá tiẹ̀ gbìyànjú kó lájàbò ilé tó máa ń fi kúlú sọ ṣe wọ̀nyẹn kéékèèké wọ̀nyẹn wàá tẹ̀ ẹ́ ní ẹ̀rù ò ní gbà ẹ́ ìkìyàgò wàá tún ní èèyàn gbúdọ̀ já kí ákí àwọn tá a ní kankan igan tá a bá rí opportunity bá mo lè tẹ̀lé wọn lọ bí mo ṣe ń sọ ẹni tó bá fẹ́ sọ pé mo lẹ́nu ó gbìyànjú gbá rìsáàṣì lẹ́nu fún kí mo lè lọ I can go kò jẹ́ ọgbẹ́ kí ni kò ní ẹ má fọ́ fún ẹ má kò lè lọ ẹ bá tì ó wo gbogbo ẹ̀yin náà sọ̀rọ̀ bí ọ̀tá àwọn ẹ̀rí tó sọ pé tí wọ́n sọ pé wọ́n máa ti ààrẹ ni ogun ó sáré fún lélùwé lọ bó ṣe wà yẹn
ṣó mọ ọkàn tó mọ ẹni tó kọ àwọn èèyàn síta pé kó máa búlẹ̀ olóyè Sunday Igboho ó lè ṣe ẹni tó ṣe oníkọ́ máa búlẹ̀ why so ẹbí lẹ́gọ̀ọ́ àti woman ni ọjọ́ tó wá sọ̀wọ́ mo ń sọ ní 2002 ẹbí léèrè ẹ sọ pé ṣé wọ́n parọ́ ni ẹ̀yin oníwèé ìròyìn ẹ béèrè ẹni yóò parọ́ ni mo ló sá ní aṣọ obìnrin náà wọ̀ fún lọ́wọ́ ó fi sá lọ ayé onírọ́mọ ní kò ní dáa. ìbéèrè táwọn kan ń béèrè òní wípé ṣé lóòótọ́ ni Gani Adams pé is it true pé ó sá lọ́wọ́ ẹ wò bàbá Èkìtì ṣe ẹ̀fọ́ ní kúròpẹ́yìn náà ẹ ti gbọ́ àwọn àwàdà tí bàbá Èkìtì ń fi ọ̀rọ̀ yẹn ṣe ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn ò ṣe concern ti tèmi actually ẹ̀yin ọ̀mí nílé náà ẹ bá wa share opinion yín lórí nǹkan tẹ́ bá rò. ẹ fi ọkọ yẹn hàn lábẹ́ comment section. nǹkan tèmi wà fún ni pé kí ni gbé wá sí ti gbọ́ yín gbogbo nǹkan tó bá ti ń lọ báwọn àwa máa wò try láti wà àdèmà wa gbé sí ti gbọ́ yín láti jẹ́ kẹ́yìn gangan kẹ́ share opinion yín lórí nǹkan tẹ́yìn bá rò lórí ọ̀rọ̀ yẹn. Alright, so before ká tó lọ wo fídíò tí wòlíì kan sọ lórí ẹ̀ which is àṣírí ìràwọ̀ there is an update kan tó ti jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn èèyàn tí máa yẹn wá respond sí tó reply sí tó tí wọ́n yànnàná tí wọ́n shed more light to and this is it ẹ máa wò lórí máwòrán wọ́n ní wàhálà dé God is my witness Alhaji Oriyomi Hamzat has not seen any real trouble yet. What he is experiencing is only the beginning. His radio station will still be demolished because of his involvement in investigating the Cherubim Ark of the Covenant. He was warned that there would be consequences. His downfall is just beginning because he had no business interfering in another religion's affairs unless he comes forward quickly to seek forgiveness. The challenges ahead of him will be far beyond his control. Prophet Ashiri, I just pray that nothing, I mean, kò sí nǹkan tó máa ṣe Alhaji that, but then wọ́n explain ibi angle bi táwọn fi ń sọ̀rọ̀ yẹn because ọ̀rọ̀ yìí gbàdé mi gan rí mo kọ́ fẹ́ máa bú fẹ́ mọ kọ́kọ́ inú mi ò kọ́ dùn sí wòlíì yẹn pé why would you say that now ṣé kí ni nǹkan tẹ́ ń try to sọ pé what's the meaning of all this thing but then he said something that ẹ jẹ́ ká gbọ́rọ̀ yẹn náà mo ń bọ̀ náà mi ò tí ì dé. ọ̀nà àbáyọ kan ṣoṣo fún Oriyomi Hamzat òun ni kí ó wá àpótí ẹ̀rí tó tú ní Àgídìgbò níbi 2 years ago kó lọ pé àwọn tó mọ̀ nípa ẹ̀rí yẹn kí wọ́n bá tú ẹ̀rí yẹn lójú. Ẹ wò mí èmi ò bá Oriyomi Hamzat jà mi ò mọ Oriyomi Hamzat rí ó dà mí ò mọ bàbá tó ní àpótí ẹ̀rí yẹn rí wúbi mi ò mọ bàbá tó ní àpótí ẹ̀rí yẹn rí mi ò mọ anybody rí ó mọ olúwa tí olúwa sọ ní èmi sọ̀rọ̀ lé lórí so I'm not here to fight anybody I'm not fighting for àpótí ẹ̀rí báwo ṣe fẹ́ fight for àpótí ẹ̀rí ló ń fight for ara ẹ̀ lọ́wọ́ náà àwọn ní mo jà fún Ọlọ́run èmi ò jà fún Ọlọ́run ló ń jà fún ara ẹ̀ báyìí because it's 2 years ago nígbà tá a jáde ká sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ yìí náà lè bọ́ta ẹ̀ jẹ́ ká rọrọ̀ sọ bẹ́ẹ̀ ṣe ń para yín ní Nàìjíríà nìyẹn bẹ́ẹ̀ ṣe ń kó bara yín Nàìjíríà nìyẹn ogun tí ọ̀pọ̀lọpọ̀ tó gbé sórí ogun yẹn ọ̀pọ̀lọpọ̀ lọ ẹ̀ńtántà ẹ̀ ni pàtó wá ẹ̀ńtántà ẹ̀ tó wà ló ń gbé sórí ibi tí kò lọ mo sọ fún yín wípé Olúwa sọ wípé àpótí ẹ̀rí tí wọ́n tún ní Àgídìgbò yẹn is going to bring a lot of problem to Oriyomi Hamzat I said it in 2 years ago ní last year tí ẹ pariwo bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ Oriyomi Hamzat yìí ẹ̀yin gbogbo lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀yin gbogbo ní olórí ọ̀tá tó ní ọ̀pọ̀lọpọ̀ yín lọ́kẹ́ ẹ̀ mọ Oriyomi Hamzat rí ọ̀pọ̀lọpọ̀ yín gbọ́ ẹ̀ ní ìbáṣetọ̀ pọ̀ torí pé Oriyomi Hamzat kì í ṣe bàbá yín torí pé Oriyomi Hamzat kì í ṣe ìyá yín torí pé Oriyomi Hamzat kì í ṣe ọkọ yín torí pé Oriyomi Hamzat kì í ṣe ẹ̀gbọ́n yín àbábúrò yín mo sọ pé ìyàwó Oriyomi Hamzat ò lè wo fídíò yìí kó máa pe ọkọ ẹ̀ bíbí kí ló sọ ẹ̀ sí èyí ò lè ṣe mistake and then you do a correction mo sọ̀rọ̀ nígbà yẹn kó sọ listen to me èmi ò já fún ọ̀rọ̀ àpótí ẹ̀rí kan ṣe bí nígbà tí wọ́n tún àpótí ẹ̀rí yẹn náà àwọn ìdíjí ni wọ́n bá nínú ẹ̀ náà Oriyomi fàárẹ̀ ò fọ́ tó bá jẹ́ pé Oriyomi kan ní ẹ̀mí ọ̀rọ̀ nínú gan ó yẹ kó celebrate bàbá yẹn ni but ó jáde I told him that this thing that you are escalating tó fẹ́ máa tún nínú ilé iṣẹ́ yìí number one mo dédé tú àpótí ẹ̀rí bẹ̀yẹn àti mo bọ̀ àti mo sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí bọ̀ tàṣẹ yìí mọ̀ nípa ẹ̀rí ni bàbá ẹ̀rí lèmi mo mọ̀ nípa ẹ̀rí mo dédé tú àpótí ẹ̀rí bẹ̀yẹn because ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tá a parí sí inú àpótí láì mọyọ ọdún láì ṣí èèyàn kọ́ sọ wípé nǹkan tẹ̀lé ṣẹlẹ̀ ìwọ tó jẹ́ náà fi tó ọmọ kankan ó lè ṣí àpótí ẹ̀rí yẹn just like that and you think that there will not be a problem listen ó máa pẹ́ bí Ọlọ́run ó tó jà tó bá jẹ́ ògùn ní lójú ẹsẹ̀ tó bá jẹ́ ọ̀yá ní lójú ẹsẹ̀ ṣùgbọ́n Ọlọ́run wo ìyàtọ̀ ẹlòmíì máa jẹ fún ọdún mẹ́ta ó ti gbilẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ yìí náà ẹ̀ bọ́ta ẹ̀ kọ́ àánú yìí ló ṣe mí àánú
àwọn yìí òun ṣe ni bàbá àṣírí àwọn olùkọ́ tèmi I don't say it times without number inú àgbo nìkan kí wọ ẹ̀kọ́ yọ ohun olúwa ni olúwa ló rán mi ní ilé olúwa ló rán mi láti sọ síta ó lè sọ mi ní mẹ́ta I so much love Oriyomi Hamzat ẹ lọ wo fídíò mi 2 years ago I said it one of the top fans Oriyomi Hamzat ni mi ṣùgbọ́n ẹ̀yin èèyàn Nàìjíríà ẹ bá ti lè nífẹ̀ẹ́ ènìyàn bí ènìyàn bá ṣe mistake ẹ̀ ní correct ẹ̀ títí tó ní tó máa fi bá wọn. mo sọ fún ẹ times without number tó bá pàdé wòlíì tiẹ̀ ó ní láti sọ fún mi pé nǹkan tó ń là kọjá líle. That is the reason why I said it. Snap your left palm. Yeah, tell you what else. Send us on the WhatsApp number 08054353629. Yẹn fún gbogbo ìgbà bèrè nọ́mbà mi. Ìwọ yà tẹ́lẹ̀ wọlé òsì send us on WhatsApp number mi. Máa sọ nǹkan tó ń là kọjá. Èmi ni máa sọ tó ń là kọjá fún ẹ. Máa sọ fún ẹ, máa sọ ọ̀nà àbáyọ fún ẹ. Wòlíì tó bá sọ tó ń là kọjá fún ẹ. Tó sọ ọ̀nà àbáyọ fún ẹ kì í ṣe wòlíì. So ọ̀rọ̀ yẹn náà ni wòlíì yẹn ti sọ kí ni nǹkan tẹ́yìn rò lórí ọ̀rọ̀ yẹn èmi ò rò pé kí ni yẹn warrant I don't think it's warrant pé ó yẹ kí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ báyẹn náà nítorí èmi ò rò pé kìrìsìtẹ́nì máa yé le tó báyẹn so àwa la fẹ́ máa mú ẹ̀sìn yìí le tó báyẹn nítorí I mean why will you say that because of pé but then I understand the fact and I'm not going against any sector or let me just say any ideology in the religion bí ó ṣe yí oníkálukú sí and how they feel it's supposed to be only everybody in shade to and of course there shouldn't be interference in anyone's religion that's why àwọn tó máa ti ń ṣe how will I put it safe àwọn tó máa ń tako mùsùlùmí àti kìrìsìtẹ́nì láwọn kan ní ibi ìṣẹ̀ṣe mo máa ń fẹ́ láti wò pé àṣọlẹ̀ necessary ṣá because nǹkan táwọn believe in that's their belief so you should just leave them for what they believe and jẹ́ kẹ́ oníkálukú kó lọ ní lọ títí ẹ̀ but then this is where we find ourselves in this social garden kọ́lọ́n kó ṣàánú wa yes but then nǹkan tẹ́mi kan fi òní pé ẹ fi ẹni oníkálukú sílẹ̀ kàn sì ṣe ẹ̀sìn bó ṣe wù wọ́n is their belief is their nǹkan tó nígbàgbọ́ nú ẹ̀ nìyẹn you understand nǹkan tẹ́yìn náà ṣe àwọn náà nígbàgbọ́ nú ẹ̀yin náà nígbàgbọ́ nú ẹ̀ òun náà lẹ́yìn náà fi ń ṣe so leave everyone to do whatever they want and they like but lórí ọ̀rọ̀ pé bóyá tìtọ̀rọ̀ ti àpótí ẹ̀rí yẹn ló fà kíní mi ò mọ̀ but then ẹ bá mi ṣe opinion yín lórí nǹkan tẹ́yìn rò lórí ọ̀rọ̀ yẹn ṣó lè jó tọ́ ni nǹkan tó fi fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Alhaji Oriyomi Hamzat I don't know but then if that is true ẹ bá mi lo abala àríwísí láti ṣe opinion yín lórí nǹkan tẹ́yìn rò lórí ọ̀rọ̀ yẹn ẹ wo rí lámàrí o.